Ẹ kú dédé àsìkò ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Ayérayé nínú àwọn ọ̀run, a dúpẹ́ fún àánú àtọ́jú rere tí a rí gbà ọ́. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ tí ẹ fi pa wá mọ́, tí ẹ jẹ́ ká tún rí ọjọ́rú tó gbẹ̀yìn oṣù kọkànlá. Ọ̀pọ̀ òjò rọ̀ ilẹ̀ fi mú, ṣùgbọ́n ẹ fi àánú dá wa sí, ògo ní forúkọ ọmọ yín. Ẹni ọjọ́rú ayọ̀, ìbùkún, àṣeyọrí, ìbùkún kó rú fún wa ní orúkọ Jésù. Àti bí ọ̀rọ̀ náà tí a gbọ́ lẹ́nìí kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín, àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́rú ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kọkànlá. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé gbígbé ìfòróróyàn láti ẹnìkan sí òmíràn. Gbígbé ìfòróróyàn láti ẹnìkan sí ẹlòmíràn. Àkọ́sórí wa la mú nínú ìwé Deuteronomy orí ìkẹrìnléníọgbọ̀n ẹsẹ̀ ìkẹsàn-án. Orí kẹrìnléníọgbọ̀n ẹsẹ̀ ìkẹsàn-án tí ó kà báyìí pé Joshua ọmọ Núnì sì kún fún ẹ̀mí ọgbọ́n, nítorí Mósè ti fi ọwọ́ rẹ̀ lé e lórí. Àwọn ọmọ Ísírẹ́lì sì gba tirẹ̀ gbọ́, wọ́n sì ṣe bí Olúwa ti pàṣẹ fún Mósè. Nígbà tí a ó mú Bíbélì kíkà wa nínú ìwé Deuteronomy orí ìkẹtàdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkejìdínlógún títí dé ẹsẹ̀ ìkẹtàlélógún. Ìwé Deuteronomy orí ìkẹtàdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkejìdínlógún títí dé ẹsẹ̀ ìkẹtàlélógún tí ó kà báyìí pé Olúwa sọ fún Mósè pé ìwọ mú Joshua ọmọ Núnì, ọkùnrin nínú ẹni tí èmi wà, kí o sì fi ọwọ́ rẹ lé e lórí, kí o sì mú un dúró níwájú Eliásẹ́rì àlùfáà àti níwájú gbogbo ìjọ, kí a sì fi àṣẹ fún un ní ojú wọn, kí ìwọ kí o sì fi nínú ọlá rẹ sí i lára, kí gbogbo àwọn ọmọ Ísírẹ́lì kí ó lè gbà á gbọ́, kí òun sì dúró níwájú Eliásẹ́rì àlùfáà, ẹni tí yóò béèrè fún nípa ìdájọ́ Yúrúmù níwájú Olúwa. Nípa ọ̀rọ̀ rẹ̀ ni kí wọn kí ó jáde lọ, àti nípa ọ̀rọ̀ rẹ̀ ni kí wọn kí ó wọlé, àti òun àti gbogbo àwọn ọmọ Ísírẹ́lì pẹ̀lú rẹ̀ àní gbogbo ìjọ. Mósè sì ṣe bí Olúwa ti pa láṣẹ fún. Ó sì mú Joshua, ó sì mú dúró níwájú Eliásẹ́rì àlùfáà àti níwájú gbogbo ìjọ. Ó sì fi ọwọ́ rẹ̀ lé lórí, ó sì fi àṣẹ fún un bí Olúwa ti wí láti ẹnu Mósè. Kí Olúwa kí ó bùkún kíkà àti gbogbo ọ̀rẹ́ wa yìí. Ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní ìní ọjọ́rú. Ìfòróróyàn gẹ́gẹ́ bí iná ẹ̀lẹ́tíríkì máa ń lọ àwọn òfin àdáyébá kan o. Ó sì lè lọ láti ibì kan dé ibòmíràn nípa ìgbà kọjá. Gbígbé ìfòróróyàn nípa ìgbà kọjá ni nígbà tí ènìyàn bá fi òróró yàn bí a ní ìfarakàn, bóyá ní fífarakàn tàbí nípa ìbápàdé pẹ̀lú ẹni tó nílò ìfòróróyàn. Èyí lè jẹ́ nípa ìbọwọ́ tàbí nípa gbígbé ọwọ́ lé ẹni bẹ́ẹ̀ lórí. Fún àpẹẹrẹ, nínú ìwé Ìṣe àwọn Àpọ́stélì orí ìkẹta ẹsẹ̀ ìkíní dé ìkẹjọ, ọkùnrin arọ tó wà nínú ẹnu ọ̀nà tẹ́ḿpìlì dáradára kò rìn o, àfi ìgbà tí Pétérù gbé ìfòróróyàn sàn láti ọwọ́ Pétérù sínú ọkùnrin arọ náà. Jésù Kristi sọ nínú Máàkù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkejìdínlógún, wọ́n ò sì máa gbé ejò lọ́wọ́, bí wọ́n bá sì mú ohunkóhun tí ó ní oró, kì yóò pa wọ́n lára rárá o. Wọ́n ò gbé ọwọ́ wọn lé àwọn olókùnrùn, ara wọn yóò dá. Jésù sọ pé nígbà tí a bá gbé ọwọ́ lé àwọn aláìsàn, ìfòróróyàn tó wà nínú wa yóò lọ sọ́dọ̀ wọn, àìsàn náà yóò sì lọ. Ní ìgbà mìíràn, ó tilẹ̀ lè má jẹ́ àmọ̀ọ́mọ̀ ṣe. Ní ìgbà mìíràn, ọ̀pọ̀ ìgbà ó lè má jẹ́ àmọ̀ọ́mọ̀ ṣe. Fún àpẹẹrẹ, ní kété tí o bá tẹ wáyà iná mọ́lẹ̀, bóyá o mọ̀ọ́mọ̀ ni o tàbí o kò mọ̀ọ́mọ̀ rárá, iná tó kọjá nínú rẹ̀ yóò gba ara rẹ kọjá pẹ̀lú. Bákan náà, ní ìgbà mìíràn, ìfòróróyàn lè kọjá láì ṣe pé àwọn méjèèjì tilẹ̀ gbìyànjú láti ṣe ohun tó jọ bẹ́ẹ̀. Fún àpẹẹrẹ, nínú ìwé Ọba kejì orí ìkẹtàlá ẹsẹ̀ ogún títí dé ẹsẹ̀ ìkọkànlélógún, nígbà tí ara ọkùnrin tó kú náà tí a sọ sí ibojì Èlíṣà, tí ara ọkùnrin tí ó kú náà tí ó kan ibojì Èlíṣà, ènìyàn náà sì di alààyè padà. Ní ọdún díẹ̀ sẹ́yìn, mo wà ní òkè òkun. Mo sì pinnu láti lọ sí ilé ìtajà tí ó ń ta ìwé.
Ọkùnrin kan wá sínú ibi ìtajà ìwé, ó sì ṣe àwàdà nípa ìwé iye tí mo rà bí ó ṣe pọ̀ tó. Ó na ọwọ́ rẹ̀ láti bọ̀ mí lọ́wọ́. Bí mo bọ̀ ọ́ lọ́wọ́ láì gbìyànjú àti taari ìfàmì òróró yàn sí o. Èmi kàn rọra bọ̀ lọ́wọ́ ni o. Lójijì ó pariwo, "Ta ni ọ́?" Nítorí ẹ̀yìn dídùn tí ó ti ń kojú fún ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn, níṣe ni ó ṣàdédé pòórá bí èmi ti bọ̀ ọ́ lọ́wọ́. Ìyẹn ni gbígbé ìfàmì òróró yàn nípa ìgbà kọjá. Olùfẹ́, nígbàkúgbà tí o bá ní àǹfààní láti bọ ọwọ́ pẹ̀lú àwọn ẹni àmì òróró yàn tàbí tí wọ́n bá gbé ọwọ́ lé ọ, má fi ṣeré rárá o. Ayé rẹ lè yí padà nípa ìfọwọ́kàn kékeré náà. Èyí kì í ṣe láti sọ pé kí o wá máa káàkiri láti gbìyànjú àti fi ọwọ́ kan gbogbo ìránṣẹ́ Ọlọ́run lọ́kùnrin àti lóbìnrin tí o bá rí pẹ̀lú agídí o. Fi ọgbọ́n àti ọmọlúwàbí ṣe é, nítorí ìfòróróyàn kan náà tí ò ń wò ní ó lè ṣe ikú pani o pẹ̀lú tí ènìyàn bá mú un bínú. Kókó ọ̀rọ̀: má ṣe fi ìbọwọ́ tàbí ìgbọ́wọ́lé lórí nípa ẹni ìfàmì òróró yàn Ọlọ́run tàfàlà o. Ọ̀pọ̀ ọ̀rọ̀ ò kágbọ́n o, afẹ́fẹ́ ni máa ń kó lọ, kì í dùn púpọ̀. Ṣókí lọbẹ̀ oge. Olúwàbùkọ́lá Ayako ni orúkọ mi. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ nígbà tí a máa pàdé lọ́la. Ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.